ẹ kú dédé àsìkò yìí o àkójọpọ̀ ìròyìn ló ń dé sójú wòran yín àti etí ìgbọ̀yín láti ABN television 15.9 ní ìlú Houston, Texas. Ọlábísí Ọládìméjì lóníròyìn. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Ẹ gbàdúrà fún Buhari. Ambode pegede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka. Ìtànṣóòrùn lọ́lọ́run dá o. Kò sí ìrànlọ́wọ́ tílẹ̀ òkèèrè fẹ́ ṣe. Àwọn olè ni wọ́n ro ikú ro Buhari. Àwọn mùsùlùmí ti parapọ̀. Ẹ yé pa àwọn ọmọ wa mọ́. Àwọn ológun méjì kàgbákò. Ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari ti jẹ́ kó di mímọ̀ wípé òun kò tí ì lè padà sí Nàìjíríà báyìí àyàfi tí àwọn dókítà òun bá sọ pé ààyè ti wà fóun láti máa lọ sílé. Ó ní àwọn àyẹ̀wò oríṣiríṣi tí àwọn dókítà ń ṣe lọ́wọ́ nípa ìlera pípé fún òun tí àbájáde rẹ̀ kò tí ì jáde tán ló ṣokùnfà dídúró sókè òkun. Ní báyìí ẹni tí ó jẹ́ ìyàwó ààrẹ Aishat Buhari ti padà dé láti ìrìn àjò tí ó ṣe lọ sí ìlú Mecca fún umrah. Aishat Buhari ti ké pe gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n gbàdúrà fún ààrẹ Muhammadu Buhari. Ó sọ eléyìí nígbà tí àwọn oníròyìn lọ pàdé rẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú Àbújá lẹ́yìn tí ó dé láti ìlú Saudi Arabia. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fún ọkọ òun. Ó ní nígbà tí òun wà ní Saudi Arabia òun gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́pọ̀lọpọ̀. Ó wá rọ gbogbo ìlú kí wọ́n túbọ̀ gbàdúrà fún ààrẹ Muhammadu Buhari. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tí ó ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí dókítà Alex Ekwueme ti béèrè lọ́wọ́ ìyàwó ààrẹ Muhammadu Buhari wípé kí ni ìdí pàtàkì tí ọmọ Nàìjíríà fi gbọ́dọ̀ gbàdúrà fún ààrẹ Buhari. Ó ní gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ ni wọ́n ń sọ wípé kòkó lára ọ̀tá le pé kò sí nǹkan kan tí ó ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá béèrè wípé kí ni ìdí táwa fi gbọ́dọ̀ máa gbàdúrà fún ààrẹ Buhari. Ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbi ayẹyẹ kan tó lọ ní ilé ìjọsìn kan ní ìlú Calabar. Lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Delta tẹ́lẹ̀ rí James Ibori dé láti ẹ̀wọ̀n ọdún 6 tí wọ́n jù sí fún pé ó jẹ̀bi ẹ̀sùn kíkó owó ìlú lọ sókè òkun pẹ̀lú bó ṣe ṣe mọ̀kùmọ̀kù. Ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ kan nípínlẹ̀ Delta Archbishop Godowe Awomapa ti gbóríyìn fún James Ibori wípé ìtànṣóòrùn àti ènìyàn pàtàkì tí àwòkọ́ṣe rẹ̀ dùn wò ni. Ó sọ ọ̀rọ̀ yìí níbi ìsìn ìdúpẹ́ tí wọ́n ṣe fún James Ibori. Ó wá rọ̀ kí ó wojú ilẹ̀ wò kí ó tó gbé ìgbésẹ̀ lágbo òṣèlú. Nínú ọ̀rọ̀ tirẹ̀ James Ibori ní àkàndé èèyàn ni òun wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dúró tì òun lásìkò làásìgbò náà. Ọ̀pọ̀ lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba àti àwọn ènìyàn ńláńlá lágbo òṣèlú ló wà níbi ayẹyẹ ìdúpẹ́ eléyìí tí wọ́n ṣe fún James Ibori náà. Olórí ìjọ Winners Chapel Bishop Oyedepo ti sọ wípé kò sí ìrànlọ́wọ́ kankan tí ilẹ̀ òkèèrè fẹ́ ṣe fún ilẹ̀ Nàìjíríà. Ó sọ di mímọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí àpapọ̀ yunifásitì gbé kalẹ̀ UNIFEMGA 2017 nílùú Ìlọrin. Àwọn ọ̀jọ̀gbọ́n lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n péjọ pésẹ̀ síbẹ̀ tí oníkálùkù sì ń sọ àwọn ọ̀nà àbáyọ tí Nàìjíríà lè lò láti bọ́ nínú ọ̀wọ́n oúnjẹ. Àlejò pàtàkì tí ó fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ni ọ̀gbẹ́ni Dàda Ọbáfẹ́mi tí ó wá láti yunifásitì Ìlọrin. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní olórí gbọ́dọ̀ ní ìwà gidi àti àwòkọ́ṣe tó dára. Ó wá kásẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé pẹ̀lú ṣíṣe ìjọba lọ́nà tí ó tọ́ nípa yíyan olórí tó ṣe é fọkàn tán Nàìjíríà yóò padà bọ̀ sípò pàápàá jùlọ gbogbo ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Sẹ́nẹ́tọ̀ Babafẹ́mi Òjùdú tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ òṣèlú ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn olè tí wọ́n jí owó ìlú kó ni wọ́n ń gbèrò ikú sí ààrẹ Buhari. Ó ní kò sí èèwọ̀ nínú kí ènìyàn lọ ṣe àyẹ̀wò ara rẹ̀ kí ó sì tún fún ara nísinmi. Ó sọ àwọn ọ̀rọ̀ yìí nígbà tí àwọn ẹgbẹ́ APC tí wọ́n lọ bá alálejò ní ilé rẹ̀ ní ìlú Adó-Èkìtì. Ó tẹ̀síwájú wípé olóòótọ́ àti olórí tí ó ṣe fọwọ́ rẹ̀ sọ̀yà ni ààrẹ Muhammadu Buhari jẹ́. Àwọn àjọ kan tí ó rí sí ẹ̀tọ́ obìnrin pẹ̀lú ìfìyàjẹni lọ́nà tí kò tọ́ ti gbé ìjọba àpapọ̀ Nàìjíríà lọ sí ilé ẹjọ́ àjọ ti ECOWAS
látàrí bí ìjọba àpapọ̀ ṣe fẹ́ dọwọ́ bo ìwádìí pẹ̀lú àìbìkítà ìjọba àpapọ̀ lórí bí kọ́pórà Isaac Gbamua ṣe da ọbẹ̀ gbóná lé ìyàwó rẹ̀ àfẹ́sọ́nà Mary Sunday lórí tí eléyìí sì ṣe ìjàmbá tó pọ̀ fún obìnrin náà. Ní báyìí ilé-ẹjọ́ ECOWAS ti fọwọ́ sí kí wọ́n mú ọ̀gbẹ́ni agbófinró náà Isaac Gbamua jáde láti wá jẹ́jọ́ ẹ̀sùn ńlá eléyìí tí ó ṣẹ̀ náà. Ọ̀nàrẹ́bù Àbíkẹ́ Dábíré-Rẹwà tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ti sọ di mímọ̀ pé ìjọba ilẹ̀ Nàìjíríà kò ní fojú ire wo ilẹ̀ South Africa látàrí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Nàìjíríà láì nídìí. Ó lé ní 20 ọmọ Nàìjíríà tí wọ́n pa nípa ìfọnáfọṣù lọ́dún tó kọjá. Tochukwu Nandi ni a gbọ́ pé àwọn ọlọ́pàá fún lọ́rùn pa ní ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn ìgbà tí wọ́n ti kó Mamugari sí lọ́wọ́ lórí ẹ̀sùn pé ó ń ta egbògi olóró. Àbíkẹ́ Dábíré-Rẹwà wá rọ àwọn ọmọ Nàìjíríà lókè òkun wípé kí wọ́n jìnnà sí ìwà tí ó lè ṣàkóbá fún wọn. Alhaji Saad Abubakar Sultan kẹta ti ìlú Sokoto ni ó darí àdúrà àti gbogbo mùsùlùmí ilẹ̀ Nàìjíríà lápapọ̀ pè sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti gbàdúrà fún ààrẹ Muhammadu Buhari. Lẹ́yìn àdúrà yìí ni ó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Sultan ní ó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí àgbáyé láti máa hu ìwà àwòkọ́ṣe. Nínú ìfèsì sí ọ̀rọ̀ Sultan, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ní iṣẹ́ àti òṣì ni ó ń fà á kí àwọn tí ó ń ju àdó olóró pẹ̀lú pípa ènìyàn nípa fífún wọn ní 200 náírà péré láti máa ju àdó olóró kiri, wípé ìwà yìí ìwà ìbàjẹ́ gbáà ni. Àwọn ológun méjì tí wọ́n na ọ̀gbẹ́ni Arọ kan látàrí wípé ó wọ ṣòkòtò tí ó farajọ ti ológun wọ́n ti ń fojú winá òfin báyìí. Àwọn ológun méjì yìí ni a gbọ́ wípé wọ́n lu ọmọkùnrin Arọ yìí bíi kíkú bíi yíyè tí wọ́n tún ba kẹ̀kẹ́ rẹ̀ jẹ́ nílùú Ọ̀nìṣà. Ní báyìí àwọn tí ó jẹ́ ọ̀gá ní báríkì ológun tìlú Ọ̀nìṣà ti ránṣẹ́ pé ọ̀gbẹ́ni tí wọ́n nà yìí fún ìwádìí kíkún nígbà tí wọ́n ti gba gbogbo àwọn okùn àti aṣọ lọ́rùn àwọn ológun méjèèjì náà tí wọ́n sì tì wọ́n mọ́lé. Jagunjagun orí ilẹ̀ 7 ni ó dèrò ọ̀run ọ̀sán gangan látàrí bí àwọn ológun pẹ̀lú àwọn Boko Haram ṣe gbéná wojú ara wọn ní ìpínlẹ̀ Borno. Ó lé ní 20 ènìyàn tí ó farapa. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tí àwọn ológun yìí rin ìrìn àjò lọ. Lójijì làwọn Boko Haram tí wọ́n ti lúgọ sínú igbó tẹ́lẹ̀ dojú ìjà kọ wọn. Àwọn ológun yìí ni èyí tí ó bá wọn lójijì. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà àwọn ológun ni àwọn Boko Haram náà jí gbé lọ. Ẹgbẹ́ awakọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti pàrọwà fún àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n má sì káyà sókè látàrí òfin tuntun tí ìjọba ìpínlẹ̀ ṣe wípé àwọn yóò kó dáńfó kúrò ní òpópónà. Ẹni tí ó pàrọwà yìí ni alága ẹgbẹ́ náà fún ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Tajudeen Àgbẹ̀dẹ. Ó sọ mọ́ ọ̀rọ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ ti ìpínlẹ̀ Èkó ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà Ambode kí ìgbésẹ̀ lórí sísọ Èkó dọ̀tun kó lè kẹsẹ̀ járí. Ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ olóyè Bọ̀dé George ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Ambode lórí bí ó ṣe ń ṣe iṣẹ́ takuntakun láti mú àyípadà rere bá ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn, olóyè Bọ̀dé George ní lóòótọ́ ni òun kò tí ì rí Akínwùmí Ambode rí àti wípé ẹgbẹ́ òṣèlú àwọn yàtọ̀ síra wọn, ṣùgbọ́n iṣẹ́ takuntakun tí Ambode ń ṣe nípínlẹ̀ Èkó òun ló mú òun gbóríyìn fún, pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ Ẹ̀pẹ́. Ó wá rọ Akínwùmí Ambode wípé tí ó bá ti tún Ẹ̀pẹ́ ṣe tán kí ó jọ̀wọ́ kí ó wá sí erékùṣù Èkó láti tún wá bá àwọn tún ibẹ̀ ṣe. Ìròyìn ilẹ̀ òkèèrè. Olórí orílẹ̀-èdè Peru ààrẹ Pedro Pablo Kuczynski ti pàrọwà fún ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump pé kí ó jọ̀wọ́ lé ẹni tí ó jẹ́ ààrẹ àná Alejandro Toledo kúrò ní ìlú Amẹ́ríkà kí ó lè wá jẹ́jọ́ ẹ̀sùn ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù tí wọ́n fi kàn án. Olùbádámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní ilẹ̀ South Sudan Al-Tahir Baulut-Ajak ti dolóògbé, ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ẹlẹ́sìn Islam eléyìí tí olóògbé náà tún jẹ́ akọ̀wé àgbà fún, ṣàpèjúwe Al-Tahir pé ènìyàn gidi onínúure tí ó sì ń fẹ́ ìlọsíwájú ilẹ̀ South Sudan ni.
kí Olúwa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Jámánì ọ̀gbẹ́ni Frank-Walter Steinmeier ni wọ́n dìbò yàn báyìí fún ipò ààrẹ lórílẹ̀‐èdè náà. Ẹni tí ó wà nípò ààrẹ yóò gbé ipò sílẹ̀ nínú oṣù tó ń bọ̀ lẹ́yìn tí ó ti lo ọdún 5 gẹ́gẹ́ bí ààrẹ. Olórí orílẹ̀‐èdè Gambia Adamu Barrow ti ké gbàjarè sí àjọ European Union pé kí wọ́n gba àwọn nípa fífi owó ran ilẹ̀ Gambia lọ́wọ́. Ó sọ wípé gbogbo owó tó yẹ kí òun rí lò ní ẹni tí ó jẹ́ olórí àná tí kó lọ pátápátá. Ààrẹ ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Akwa Ibom United borí Plateau United pẹ̀lú àmì ayò 2-1. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n mú ipò keje nínú àwọn tí wọ́n mọ bọ́ọ̀lù gbá jùlọ ní ilẹ̀ Áfíríkà. Mikel ń jà raburabu láti rọ́wọ́ mú báyìí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ní China. Ó ti di ẹ̀mẹ́fà tí yóò pàdánù àǹjù bọ́ọ̀lù sáwọn. A ò ní rí jù báyìí lọ níbi àkójọpọ̀ ìròyìn fún ti sáà yìí. Tí ó bá tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ kí ẹ tún láǹfààní láti bá wa pàdé. Ọlábísí Ọládìméjì tẹ̀túnmọ̀ sí Lábísí Àyàbá láti ABN Television 15.9 ní ìlú Houston, Texas ló dágbére wípé ire owó ire ọmọ ire àìkú ti ṣe baálé ọ̀rọ̀ ó diwọ̀ nílé wa.